Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba nípa ìṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam, àwọn sàábì ànábì àti gbogbo ẹni tó gba t'Ọlọ́run Ọba lódodo. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo àwa tá à ń ṣe ètò yìí náà àtẹ̀yin tẹ̀ ń gbọ́ wa. Àmín. A kí yín káàbọ̀ sórí ètò yín, ètò tí a fi ń lara wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ Islam. Ní alẹ́ òní mo gba àlejò ńlá, àlejò pàtàkì, ẹni tó ṣe pé ó ti kópa ribiribi sí ìdàgbàsókè ọmọnìyàn, pàápàá jùlọ láwọn ilé ẹ̀kọ́ gíga wa gbogbo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ní pàtàkì yunifásitì ti Ìlọrin. Àlejò mi lénìí àwọn ni Professor Badamasi Lanre Yusuf. Wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ gíga yunifásitì ti Ìlọrin. Wọ́n ti ṣe Dean Postgraduate Studies rí. Wọ́n ti ṣe Head of Department of Religions ní University of Ìlọrin. Àmọ́ lórí kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí yìí, àwọn ni wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ aládàá-ńlá tá a mọ̀ sí Board of Trustee fún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí Muslim Student Society of Nigeria. A kí wọn káàbọ̀ sórí ìjókòó yìí. Bàbá ni a máa ka àwọn àpò tí wọ́n ti dìmú àti ìtàn tó dìmú lọ́wọ́ báyìí. A ní ṣe nǹkan míì mọ́, àsìkò tá a ní gan gbogbo ẹ̀ ní ọ̀lọ́tàn. Assalamu alaikum wa rahmatullah. Alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Ahlan bi Professor. Akramakumullah. Wọ́n wà níbí ìlálẹ́ òní gẹ́gẹ́ bí iṣẹ́ tí a rán sí wọn pé kí wọ́n wá jẹ́ àlejò wa lórí ètò lénìí. Kókó ọ̀rọ̀ kan ni a sì gbé wọn wá fún. Ìpàdé ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rin ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà ti ilẹ̀ Àríwá tó kó gbogbo ìpínlẹ̀ 19 jọ yóò wáyé láìpẹ́ yìí nílùú Ìlọrin tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Kwara. Ìpàdé gbogbogbò báyìí tó kó gbogbo stéètì jọ tó pọ̀ tó báyìí kò tí ì wáyé ńlọrin rí látìgbà tMSS ti ń bẹ. Eléyìí lákọ̀ọ́kọ́. Bàbá wa ọlọ́lọ́ ọba Ìlọrin ṣéèwù Allahu yasmuka minan nas, wọ́n wá kó ìgbìmọ̀ ńláńlá kan jọ tó yẹ pé àwọn tí ń bẹ ń bẹ wọ́n lé lógún èèyàn káàkiri. Wọ́n á fi ọ̀kan nínú àwọn adájọ́ àgbà nínú ètò ti ṣẹ̀ríà tá a mọ̀ sí Retired Honourable Justice Idris Abdullahi Harun OFR. Wọ́n fi wọ́n ṣe alága ìgbìmọ̀ yìí wípé kán ṣe ètò tó yẹ láti lè pé kí wọ́n fi gbàlejò ètò tí ó wáyé yìí. Ilé mi wá pè wọ́n sí pé tọ́ ìjókòó ní ń wáyé gan kán ṣàlàyé fún wa. Microphone ti wà lọ́wọ́ yín, akramakallah. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ayin Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. kí Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad, Sallallahu alayhi wa sallam. àwọn ará ilé àtàwọn sàábé, Àmín. gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé àti gbogbo wa náà lápapọ̀. Ìbéèrè tí ẹ béèrè ìbéèrè tó pàtàkì ni. Naam. Àmọ́ ká tó dáhùn béèrè ń, Naam. ẹ ká ṣàlàyé fún wa wípé kí ni wọ́n ń pè ní MSS àbí MSSN. Ìkẹta wọ́n ń pè bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí. Ẹni tó wà ń bẹ̀ ni yóò máa já sí pé nílẹ̀ Nàìjíríà
torí àwọn Muslim students wà ní Ghana náà àwọn Muslim students wọ́n wà ní Kenya náà wọ́n wà Mauritania àmọ́ láti fìyàtọ̀ sí pé torílẹ̀-èdè Nàìjíríà náà là ń sọ MSSN ìwà ara yín létí some 40 years ago bó la ṣe máa ń define MSS ọlọ́run bá àṣàlékún ẹ̀mí gígùn fún brọ́dà wa bra Fálọ́wọ̀ àmín. a máa sọ pé àwa lẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ mùsùlùmí àwa là ń tàn mọ́lẹ̀ láti gbẹ́sìn ga. Definition MSS àwọn ni wọ́n ń pè ní Muslim Student Society of Nigeria kò ní pé ìran kan báyìí ni o kò ní pé àwọn táwọn wá láti Ìlọrin nìkan o gbogbo ibi tí èèyàn bá ti wò ó wá kódà kí wọ́n wá láti lu àwọn àṣàrí dòkúbò tá a mọ̀ sí Port Harcourt ní Delta religion tó bá ti jẹ́ mùsùlùmí mẹ́mbà MSS náà ni MSS tí wàá wà tipẹ́ ẹ̀ ń sọ nísìnyí pé tó bá di 2024 yóò pé 70 ọdún tMSS dáyé 70 years meaning that wọ́n ẹ̀ tí ì bẹ́ mi tMSS di èmi ní ìdáyé ń gbà ọ́ ẹ̀ mú pé jù yín lọ mo jù yín lọ lọ́jọ́ orí àmọ́ ọdún kan MSS ń bẹ kí mi tó dáyé. Allahu Akbar so kọ́nà bá fún alẹ́ mi àtàláfíà ìgbà náà lọ MSS yìí wá wáyé nítorí ìnira àti dúnkòokò tí wọ́n fi mú ọmọ mùsùlùmí tó bá lọ skul tí wọ́n fi jẹ́ kẹ́lòmí ojú ẹ̀sìn rẹ̀ nù wípé àfi kó tẹ̀lé wa kó ṣe ẹ̀sìn tiwa o a sì ráwọn àpèjúwe tó pọ̀ bẹ́ẹ̀ kó tó lè rẹ́kọ̀ọ́ gbà tó yẹ pé mùsùlùmí ni wọ́n bá wọlé ìwé wọ́n sì jáde ní nígbà tí wọ́n jáde wọ́n sì jáde ní porofo torí wọ́n bọ́ Islam kò lára àwọn Abdulateef Adégbìtẹ́ kọ́lọ́n kó bá wa ṣàlékún káàtìkẹ́ fún the late Secretary General of the Supreme Council for Islamic Affairs olóyè ọba Ẹ̀gbá ni wọ́n táàmù táwọn wá wà ní school àwọn tí wọ́n dà the like minds wọ́n wá kóra àwọn jọ wọ́n wá dMSS sílẹ̀ wọ́n ló wá jẹ́ àkọ́kọ́ national president MSS wọ́n ń lọ bẹ́ẹ̀ wá káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tó fi wá já sí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa pátápátá tó fi tọkàntọkàn sí MSS bí ìgbà tí ẹ̀ ń lọ extramural class ni tó yẹ pé àwọn tá a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ akọ èmi yìí lápèjúwe nísìn bí MSS mo ti kọ́ typewriting bí MSS mo ti kọ́ driving kìí ṣe kí mo lọ driving school káàbí nǹkankan akọ̀wé àgbà nígbà Ṣàgàrí fúnjọba àpapọ̀ mọ́kà máa ń nópe aláṣẹ òmùsá òun ṣe secretary general MSS rí kò ṣe secretary ń bò mí mọ́ tíjọba fi wá yẹn ní secretary ó wá ní gbogbo tóun sì ń ṣàǹfààní fúnjọba àpapọ̀ yìí gẹ́gẹ́ bí secretary MSS ló ní credit rẹ̀ o torí MSS ló train òun ó wá já sí pé nínú àṣà MSS gbé àwọn ètò kan kalẹ̀ nínú April wọ́n máa ṣe state IVC nínú December wọ́n máa ṣe national IVC nítorí pé àwọn pírọ̀dù yìí pírọ̀dù holiday ni kò sì yé òbí míì ọmọ rẹ bá lóun fẹ́ lọ Sùlẹ́jà nísìn ó ti yá bá lóun fẹ́ lọ Èkìtìpupa nísìn ó ti yá MSS ní wọ́n ran ilé kọ̀ọ̀kan lọ́wọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ a fẹ́ ṣe fáwọn ọmọ tí wọ́n wà ní holiday ní April ẹ máa kó wọn bọ̀ wá tí Kwara wa níyà yìí ní kámpù àwọn alálàájì láti máa ṣe èyí tó wá jẹ́ ti gbogbogbò àwa pín sọ́nà méjì gbogbo tí ń jẹ́ states ní southern part of the country àwọn ó dúró níbi kan tó bá wù wọ́n àtàwọn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jogun permanent IVC center fún àwọn èèyàn wa ní Kwara ní southern Nigeria ẹ̀rí tẹ́ bá ti ń lọ lórí Ìbàdàn Lagos Express ẹ̀rí lápọ̀tún báyìí Ọlọ́run ó jogun rẹ̀ fáwọn náà ní northern zone so ti northern zone yìí a máa wá rotate káàkiri Ọlọ́run wá ní kó kan Kwara
the 79th edition ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rin rẹ̀ tí wọ́n ó ṣe Kwara ni wọ́n ń gbé bọ̀. Ìgbà tó wá ka gbogbo kálukú láyà bàbá ọba lọ ní wá kó gbogbo kálukú jọ wípé a gbé bímọ kalẹ̀. Àwọn ta ló lókọ ní Kwara wa wọ́n sì wá ń bí ìgbìmọ̀ ọ̀hún. Kódà adájọ́ fẹ̀yìntì nílànà Sharia retired Grand Kadi Honourable Justice Idris Harun àwọn náà sì chairman. Atọ́kùn wa níbi ètò yìí àwọn aláàjì wa Ibrahim Abdullahi gẹ́gẹ́ bí táwọn ti ṣe rí some 35 years ago gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún MSS. Ebe àwa ni wọn náà ló ṣe akọ̀wé kọmitì tí mo yàn yìí Justice Harun sí chairman yìí. Àwọn náà ni wọ́n ń ṣe secretary wa níbẹ̀. Bẹ́ẹ̀ àpọ̀ bẹ́ẹ̀. Àwọn ń retí 5,000 àwọn tí wọ́n kópa from 19 northern states and FCT Abuja. Ẹ̀sìn wa mọ̀ pé kọ́dà kéèyàn dákú 5,000 èèyàn oúnjẹ tí wọ́n jẹ fúnjọ́ mẹ́jọ létò tí ó bẹ̀rẹ̀ ní on 22 oṣù yìí tí ó parí ní 28 sẹ́yìn pé oúnjẹ kékeré kọ́. By the 29 December àwọn tó máa lọlé. Àwọn ń sáré káàkiri a ti sádọ́dọ̀ àwọn lókọlókọ tí ìní fẹ́ máa dákọ̀ wọn lórí móhùnmáwòrán. A máa fẹ́ kí gbogbo kálukú kí wọ́n gbìyànjú láti ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ pé àwọn tá a fẹ́ ràn lọ́wọ́ yìí àwọn làwọn Haúsá máa ń pè ní yàrá mọ̀nyẹn gòbè. Àwọn ilẹ̀ wa nílẹ̀ ọ̀nà Ìgbò lọ́hùn ó ní young shall grow àwọn tí wọ́n padà wá dàgbà ní. Àwọn tó jẹ́ pé ní wọ́n mẹ́tò lọ́wọ́ ńgbà táwa fi wà ní kéékèèké wọn mọ̀ pé àwọn tó máa kóru pa báyìí tí wọ́n fi irun pánúsẹ̀ sí gbogbo ẹ̀. Sọ àwọn fẹ́ gbogbo kálukú àwọn tá a ti kọ̀wé sí wọ́n dá sí tọ́lọ́hún. Àwọn tá a ti kọ̀wé sí lóòrèkóòrè lórí móhùnmáwòrán tá a ti ń sọ̀rọ̀ yìí ẹ máa rí account number IVC Council of Elders Committee Area Unit. Kódà bó ṣe 1,000 ló bá ní kò sí nínà ní dìde pé òròjú àti lọ báńkì ní sẹ́mi ní tẹ̀mí ó bá ti gbé fóònù rẹ báyìí ó sì transfer ni ó ti da sọ́lọ́ lọ́rùn nù ni wọ́n máa worú oore tọ́lọ́wọ́n fi dúpẹ́ fún wọn náà. Àwọn àyè tí a fẹ́ lò nítorí pé n tó mú wa lọ́kùnkúndùn òun náà ni ètò yìí fáwọn ọkùnrin bí ta fẹ́ lò mẹ́rin ní Federal Government College Ìlọrin nítorí security. Fáwọn obìnrin Queen School náà la fẹ́ lò fún wọn nítorí security. So tó bá di on 24 oṣù bàbá wa Sultana Sokoto gan wá ń bọ̀ wá pẹ̀lú gbogbo ọlá wọn. Wọ́n ń bọ̀ wá sọ́dọ̀ bàbá wa ọlọ́lá wa ọba Ìlọrin pẹ̀lú gbogbo ọlá tiwọn náà. Wọ́n wá gbogbo lọ́balọ́ba ní Kwara wọ́n wá dìde pẹ̀lú ọlá wọn wọ́n wá lọ stadium níbẹ̀ láti wá ṣe formal opening ceremony. Ẹ ṣé púpọ̀ inú wa dùn fún gbogbo ohun tí ẹ bá wa sọ yìí ó sì fi hàn yí pé òbí kọ̀ọ̀kan tí ò tọ́ ọmọ rẹ̀ nílànà ti Islam tọ́mọ bá ti engage ara as a member of the Muslim Student Society of Nigeria yóò máa rí ẹ̀kọ́ kọ́ tí ẹ̀sìn ó fi rọrùn fún un láti lè sìn ó dáa bẹ́ẹ̀ púpọ̀ ntàwa náà jèrè nù ní nǹkan bíi 40 ọdún sẹ́yìn tọ́lọ́run fi sí wa léèyàn lónìí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mélòó ni tá a ké mélòó ni mẹ̀sìn Islam tá a mọ̀ kó tó di pa lọ sí skul àmọ́ ńgbà tá a dé skul táwọn yìí capture wa yìí pé àṣẹ mùsùlùmí ni ẹ máa wá gbẹ̀kọ́ sí i ńlọ́sọ wa di mùsùlùmí gidi lónìí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a wà fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa àwọn kọ̀ọ̀kan ti jẹ́ lóòkọ ní Nàìjíríà lónìí kọjá ẹ ti sọ̀rọ̀ aláṣẹ Musa àwọn kan náà tún wà ń bẹ tán jẹ́ lóòkọ nísìn tán sì jẹ́ pride fún Islam ohun àmúyangàn ni wọ́n àmọ́ MSS náà lọ sọ wọ́n dé èèyàn gidi báwọn látàrí ìwà tí wọ́n wá ń hù yìí pé ṣáì bẹ́ẹ̀ mùsùlùmí ni kò lè má rí báwọn. Ẹ ṣeun gan-an láì ní gbàsìkò púpọ̀ tọ́lá tọkùn wa ti ń fún wa ní red card díẹ̀ ṣe rí àwọn tí wọ́n kọjá nílé ẹ̀kọ́ MSS pọ̀ tẹ́ pé MSS ló train wọn tí èèyàn bá fẹ́ kí wọ́n bínú kí wọ́n wá sọ fún wọn pé
gbogbo àwọn tẹ́mẹ́sẹ̀sì kì sí yín la ẹ jẹ́ ń yọ kù lára yín wọ́n gba òun tọ̀ ń lójú ni pé kí náà wá kù lára mi. n táwọn fi jọ́ mọ́ nìyẹn nù. inú wọn ọ̀hún náà ni gbajúgbajà amòfin senior advocate of Nigeria Yusuf Olaolu Ali. Nínú wọn ni proprietor Ikra group of schools Alhaji Aliu Badmus. Nínú wọn ni akọ̀wé àgbà fún JAMB Professor Ishaq Ọlánrewájú Olóyèdé. Nínú wọn ni even vice chancellor wa ní University of Ilorin Professor Wahab Ẹgbẹ́wọlé SAN. Nínú àwọn tẹ́mẹsẹ̀ sí training ni. Nínú àwọn tó wá training náà ni Minister of Education tòní Adamu. Nínú wọn náà tó wá ní Dr. Usman Bugaji. Nínú wọn náà tó wá ní Rasheed Abubakar tó já sí pé òun ni akọ̀wé àgbà fún NUC ìgbìmọ̀ tí ń mójútó yunifásitì káàkiri gbogbo Nàìjíríà. Nínú wọn náà tó wá ní ẹni tó wà ní ètò ẹ̀kọ́ bẹ́lẹ̀ ń tú UBEC lédè. UBEC ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. ẹ̀kọ́ ẹ̀yin náà ní ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Professor Hamid Boboyi. Inú wọn náà ni Ibrahim Suleiman wà. Bẹ́ẹ̀ni. Professor lónà. Inú wọn náà wà ní former vice chancellor of Alikima University wà. Professor R.D. Abubakar. Inú product MSS ni. Àwọn tá a kà yìí dègẹ́ tó ṣe national president dègẹ́ tó ṣe national vice president. Inú wọn náà làwọn Alhaji Ibrahim Abdullahi náà wà. So wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ àwọn obìnrin náà pọ̀ sùwà bẹ́ẹ̀. Mélòó la fẹ́ kànú yẹn adípèlé. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àfi ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. À ń sọ gbogbo eléyìí kẹ́yìn tẹ́ ń wo prógráàmù yìí tẹ́ ẹ jóbi. Kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ yín bìnrin àtàwọn ọmọ yín kùnrin pé ìwé nìkan kó ṣe pàtàkì kéwú ṣe pàtàkì fún wọn ẹ̀kọ́ ẹ̀sìn ṣe pàtàkì fún wọn bí wọ́n bá sì kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àfi kán darapọ̀ mọ́ Muslim Student Society of Nigeria àti àwọn ẹgbẹ́ Islam yòókù tẹ́jọ́ jẹ́gbẹ́ tó ní láárí láti produce gọ́vnọ̀ Al-Makura tó wá di senator ní Abuja lónìí ó ṣe gọ́vnọ̀ ní Nasarawa State fọdún 8 òun ni secretary Plateau Area Unit MSS tẹ́lẹ̀tẹ́lẹ̀ Adamu Muazu náà ti Bauchi bẹ́ẹ̀ Ibrahim Shekarau náà bẹ́ẹ̀ gbogbo àwọn tán ti jẹ́ èèyàn wọ̀nyí MSS ló sun wọ́n jiná tó báwa náà bá fẹ́ sun àwọn ọmọ wa jiná tá a jókòó tá a máa sinmi lọ́la àyàfi kan ní ẹ̀kọ́ ẹ̀sìn lórí ètò tèní tá a wá ń ṣe yìí à ń pe gbogbo kálukú pé túyàyà ẹ máa gbọ́ kéde lórí rédíò àtòrí tẹlifíṣàn níjọ́ tá a bá ṣe formal opening ní stadium ní on the 24 December kí ẹ jáde kẹ́ wá pàdé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ láti university colleges of education polytechnic àti secondary school tán wá láti 19 northern states ká wá ṣe ayẹyẹ fún wọn kágbàlejò sultan tí ó bá gbogbo wọn sọ̀rọ̀ kọ́lọ̀ ń lọ́rẹ̀ mi sultan kọ́ lọ́rẹ̀ mi bàbá wa lọ́lọ́ọ̀bá àlọ́rin àti gbogbo àwọn tọ́lọ̀ ń fi ta wá lọ́rẹ̀ sultan náà kó yóò wá sílùú Ìlọrin bí fún ètò tàwọn student náà ni yóò tún wá lọ ti south náà pẹ̀lú ògo Ọlọ́run látàrí bẹ́ẹ̀ àpè gbogbo wa pàápàá jùlọ àwa tọ́lọ̀ ń ṣe fún ká dá owó tá a fi gba àlejò yìí bá a ti ń sọ̀rọ̀ yìí nísìnyí ẹ ti máa rí account number MSS tí ẹ máa dọ́ọ̀pù owó yín sí ògbóǹtẹ́nì kọ̀ọ̀kan yín bá náà ẹ̀ ní pàdánù rẹ̀ la ilaha illallah lórí ètò wa tòní tí à ń ṣe yìí a dedicate ẹ̀ fún 79th National IVC tí a host nílùú Ìlọrin ní tí ò ní pẹ́ sí àsìkò tí a wà 22nd to 28th of December kọ́lọ́n ọba kọjá ṣerú ẹ̀pẹ́ kó sì gbà lẹ́sìn fún wa ọ̀kan nínú àwọn tán ti làmìlaka nínú MSS ọ̀hún tẹ́mẹ́tẹ̀ẹ̀sì òsì sọ́lẹ̀dì sí member of the BOT Professor Badamasi Lanre Yusuf àwọn la gbà lálejò lónìí kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ kó bá ṣàlékún dáadáa fún wọn àbábá tí wọ́n ń sọ nípa pé bákan la tó bákan la rí nínú MSS tẹ́mẹ́tẹ̀ẹ̀sì sun àwọn èèyàn jìnnà lọ́nà kọ̀nà mo fẹ́ béèrè lọ́wọ́ yín àwọn ilẹ̀ kan ń bẹ tó ṣe pé mùsùlùmí ọ̀pọ̀ ń bẹ ipa wo lẹ́rù pé MSS lè kó níbẹ̀ wọn pàápàá jùlọ ní south east
ipa wo lẹ rò pé MSS lè kó torí ara àwọn kọ̀ọ̀kan táwọn náà ń jáde gẹ́gẹ́ bí mùsùlùmí bẹ́ẹ̀ kọ́dà tí wọ́n ń di professor àmọ́ pé MSS ti ṣiṣẹ́ débẹ̀ rí bọ́yẹ ẹ là wá lóye. ẹ ṣe oní Òwèrì Islamic Propagation Center tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo àwọn abúlé Kúnlé Sanni ní àwọn àgbàánu MSS náà àti ìrántí ó kọ́ tiwọn. bẹ́ẹ̀ni. wọ́n lead wa ń Kwara ń bí. bẹ́ẹ̀ni. títí dì sí wọn táyà wọn táyà. 73 to 75 he was the area unit chairman of MSS. wọ́n gbìyànjú wọ́n dá Islamic Propagation Center lẹ̀ lówèrì. bẹ́ẹ̀ni ó sì ń function dì sí. irú ẹ̀ náà ló tó ayọ̀ àwọn àsárí dòkúbò. bẹ́ẹ̀ni. àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn míì ti kú àwọn míì wọ́n tẹ̀ lọ Libya àwọn míì lọ Cairo tọ́lọ́run ti pè lọ́dọ̀. ilé ẹ̀kọ́ tó wá gbajúgbajà tó wà ń bẹ̀ òun náà ni ilé ẹ̀kọ́ tí Amanatullah tó Indian ni ó lò tó lé ní 30 years. bẹ́ẹ̀ni. tí mo lọ́nu school yẹn ó ti produce àwọn èèyàn. Islamic Center. àwọn ọmọ Afikpo. ní Afikpo. àwọn ọmọ bẹ̀rẹ̀ náà àwọn náà ti graduate in Islamic Studies. àǹtilẹ̀ yìí mọ̀ mọ́ lọ́bẹ̀ fa. a kàn appeal sí àwọn MSS wípé ká má jẹ́ kí activities wọn. ká má jẹ́ kí activities yẹn ó kú máa ṣe tẹ́ kí n máa ṣe tèmi ká má jẹ́ ó kó sáàrin wa ẹlẹ́yàmẹ̀yà kó má sí láàrin wa òun náà ni ládàá ó fi wà lẹ́kùnrẹ́rẹ́. wa'tasimu bihablillahi jami'an. àṣetọ́lọ́run pa wá nù ni ọlọ́run ọjọ́ rọrùn. àmín ya Allah ẹ ṣé púpọ̀ adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run fún ètò tèmi tí ọlọ́run ní kí ó wáyé ẹ bá wa fi sọ́kàn gbogbo lecture tí ó máa wáyé àti ní Queen School ní fáwọn obìnrin nìkan ni o ní Federal Government College fáwọn ọkùnrin nìkan ni o ní láti 22nd sí 28th of December ní Federal Government College Ìlọrin àkẹ́sí gbogbo àwọn elétò ààbò iṣẹ́ tí wọ́n bá yàn wọ́n láti lè ṣe ní àwọn àyè náà kàndàkùn kan ṣe tọkàntọkàn níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá pọ̀ sí àní ṣaláìmọ́ rí àwọn kan tí ò ní láárí tí wọ́n fẹ́ jẹ́ àsáwọ̀ kan bá yọ àwọn kàńdá tí ń bá ń bẹ nínú rẹ̀ sí kan bá yọ wọ́n jáde kan sì máa mú wọn lọ sọ́dọ̀ wọn kan lè bá wa ṣètò tó bá tọ́ pẹ̀lú wọn ọlọ́run fi ààbò rẹ̀ yóò fi bo gbogbo wa tọ́lọ́run báyìí ló yẹ ká máa ṣe wà má alaqtul jinna wal insa illa liya'buduni ọlọ́run ní òun ọ̀dá wa àtàwọn àlejànú bí òṣè káwá sí òun ara káwá sí náà lè tà ń ṣe kọ́lọ́run kó gbà lẹ́sìn fún wa nísìnyí a máa mú ètò tèmi wá sópin. ẹ̀ka tó máa mú lọ sópin. náà àwa lẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ mùsùlùmí àwa là ń tàn mọ́lẹ̀ láti gbẹ̀sìn ga. wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh ma'a salama. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He is the sustainer.